ohun tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ó ní yíyọ Ọlọ́run, yíyọ àwámárìdì. Tí máa ń gbọ́ máa sọ pé yíyọ Ọlọ́run, yíyọ Ọlọ́run. Nígbà Ọlọ́run bá kó èèyàn yọ nínú ewu, bó ní ti máa rí, ó ṣeé ṣe kọ́ mọ́ tí ní rírì rẹ̀ rí. Wá já lọ nú ìwé mímọ́, ìwé ìrere Lúùkù orí 4, jẹ́ nǹka ẹsẹ̀ 28 sí ẹsẹ̀ 30 ni. Jésù olùgbàlà làwọn èèyàn fẹ́ pa. Ayé tá a wà yìí, ayé burúkú ni. Èṣù wà nú ayé àtàwọn ẹ̀mí èṣù tí wọ́n ń wẹ́ tí wọ́n pàjẹ́ káàkiri. Èṣù iná tún wá rèé, ó tún kó sínú àwọn kan wà tán máa ń pèlé èèyàn bí èṣù, àwọn èṣù bí èèyàn. Ní táwọn náà máa ń wà ní ẹni tí wọ́n ó ṣe lọ́sẹ̀, tí wọ́n ó ṣe léṣe. Wọ́n fẹ́ ṣe Jésù náà léṣe. Lúùkù orí 4 ẹsẹ̀ 28 sí ẹsẹ̀ 30. Nígbà tí àwọn tó wà nínú ilé ìpàdé gbọ́rọ̀ yìí, inú bí gbogbo wọn, wọ́n dìde, wọ́n tì sẹ́yìn odi ìlú, wọ́n sì fà á lọ sí ibi gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè, ibi tí ìlú wọn wà. Wọ́n fẹ́ taari rẹ̀ lógèdèǹgbé, ìkà lọ́mọ èèyàn. Ṣùgbọ́n ó la àárín wọn kọjá, ó bá tirẹ̀ lọ. Ẹni wọ́n fẹ́ taari ẹ̀ lógèdèǹgbé, àárín wọn ló gbà kọjá. Yíyọ Ọlọ́run, yíyọ àwámárìdì. Àwọn ọ̀tá wọn lè ti tẹ páńpẹ́ lẹ̀ fún ọ. Ogun ayé ó lè ti ràdàbọ̀ ọ́ tó yí ọ ká. Olúwa ní sọ fún ọ pé kó o fọkàn balẹ̀, òun ọyọ ọ́. Ó fẹ́ mú ọ wọnú ìrírí. Sórí Jésù Kristi tó gbà yà ló dùn pọ̀. Ìwọ sá máa tẹ̀lé, máa tẹ̀lé, yọ́ọ̀yọ́nú bí. Mo fẹ́ jẹ́ kó yóò yí ẹ̀yin èèyàn pé èṣù lọ̀tá wa, pàápàá ẹ̀yin onígbàgbọ́. Ẹlòmíà lóhùn ọlọ́ta ń tóun, èṣù lọ̀tá tó ní, òpùrọ́. Àbòtọ́ ló kàn sọ fúnra ẹni, ò bára rẹ̀ sòótọ́ gidi. Torí odidi òótọ́ ni pé àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé ọ̀tá rẹ̀ ni wọ́n. Ẹni tí ó fẹ́ ọ fún re, ọ̀tá rẹ̀ ni. Ẹni tí ó fẹ́ kó jí láàárọ̀ ọjọ́ kejì, ọ̀tá rẹ̀ ni. Ẹni tí ìṣeré rẹ̀ ń bí nínú, ọ̀tá rẹ̀ ni. Tó bá lágbára tí ìgbẹ̀mí ẹ̀ yóò gbìyànjú ẹ̀. Ṣùgbọ́n fọkàn ẹ balẹ̀, àwámárìdì yíyọ wà. Ọlọ́run máa ń kó èèyàn yọnú ewu. Jésù Kristi a máa kó èèyàn yọnú ewu. Jẹ́ kí n jẹ́ kó yí ọ pé lórí ọ̀rọ̀ ọ̀tá ni ó láwọn èèyàn kan nínú ara yìí, nínú àgọ́ yìí, àwọn èèyàn tẹ́ ẹ jọ ń gbé, àwọn èèyàn níbi iṣẹ́ rẹ, nínú ilé rẹ. Wọn ò sì sọ yìí láti dẹ́rùbọ̀ tàbí kó máa fura sí ẹni ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ. Irọ́ o. Jáwo tí Jésù sọ ní Mátíù orí 10 ní ẹsẹ̀ 17. Ó ní ẹ kíyèsára lọ́dọ̀ àwọn èèyàn. Ẹ kíyèsára lọ́dọ̀ àwọn èèyàn. Ìdí ni pé èṣù ti kúnnú àwọn kan ti fara wọn lẹ̀ fi ṣù. Wọ́n sáfẹ́ rí, wọ́n fẹ́ rẹ́yìn ẹni, ṣùgbọ́n Ọlọ́run ní gbà fún wọn. Wá wo ẹsẹ̀ 36 rẹ̀. Jésù sọ̀rọ̀ kan ní 36. Ó ní ara alé ẹni lọ̀tá ẹni. Àwọn bàbá wa wípé ẹ̀kùlé lọ̀tá wà, inú ilé la ṣe ní ń gbé. Wọ́n sọ yìí kọ́ ọmọ fura sólólùfẹ́ rẹ o. Tí mo sábẹ̀ jẹ́ kó yí ọ ni wípé àwọn ọ̀tá ń bẹ láàrin àwọn ọmọ èèyàn. O nílò láti kíyèsára. Àwọn ọ̀tá yìí wọn ò sì fi ọ fún re. Gbogbo ẹnikẹ́ni tó bá kórìíra Ọlọ́run, ìwọ tó ọjọ́ mọ Ọlọ́run ó kórìíra rẹ̀. Ẹni bá kórìíra òtítọ́, tí ìwọ bá sì ń sọ òtítọ́, wọn kórìíra rẹ̀. Ẹnikẹ́ni tí ó bá kórìíra ìyìn rere, àwa tá à ń sọ̀rọ̀ ìyìn rere, inú ọmọ bí wọn ni. Ẹ̀yin tẹ́ ẹ máa ń bínú tá a bá sọ pé Jésù ọmọ Ọlọ́run ni, àwa kọ́ la pé Jésù lọ́mọ Ọlọ́run. Ká lọ sínú ìwé ìyìn rere Jòhánù. Ìyìn rere Jòhánù, àwọn kan wà tí wọ́n bá ti sọ pé Jésù ọmọ Ọlọ́run ni, inú ọmọ bí wọn ni, inú ọmọ bí wọn ni. Gbọ́ irú yín, ẹ̀yin tẹ́ ní Jésù ìsọmọ Ọlọ́run, tẹ́ ẹ máa ń jápá máa nú, ní ẹsẹ̀ 18. Ó ní a kò ní dá ẹni tó bá gbà á gbọ́ lẹ́bi. Ìyẹn ni pé tó bá gba Jésù Kristi lọ́mọ Ọlọ́run, wọn ò ní dá ọ lẹ́bi. Ṣùgbọ́n a ti dá ẹni tí kò bá gbà á gbọ́ lẹ́bi náà, nítorí kò gba orúkọ ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo gbọ́. Jòhánù orí 3 ẹsẹ̀ 18 ni mò ń kà yẹn, wọ́n kà dé 21. Ó ní ìdálẹ́bi náà ni pé ìmọ́lẹ̀ ti dé sínú ayé, ṣùgbọ́n aráyé fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ nítorí iṣẹ́ wọn burú. Ẹnikẹ́ni tó bá ń ṣe nǹkan burúkú, ìyẹn máa kórìíra àmọ́lẹ̀. Kò jẹ́ wá síbi tí ìmọ́lẹ̀ bá wà kéèyàn má bàa bá wí nítorí iṣẹ́ rẹ̀ burú. Ṣùgbọ́n ẹni tó bá ní ìwà òtítọ́ ni máa ń wá sí ibi ìmọ́lẹ̀
kí iṣẹ́ rẹ̀ lè hàn pé agbára Ọlọ́run ló fi ṣe wọ́n. Kí ni nǹkan tí mò ń jáde òótọ́ rẹ̀ sí yín ni pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n kórìíra Jésù. Wọ́n kórìíra Jésù, wọ́n ní Jésù èso ọmọ Ọlọ́run. Ìwọ tó bá sì sọ pé ọmọ Ọlọ́run ni, tán bá ní ọlọ́mọ ìyá wọn lè yọ nínú ọmọ ìyá wọn. Bẹ́ẹ̀ ni kò sì wá le tó bẹ́ẹ̀. Kọ́gbà kó dìjà, kọ́gbà kó dìjà. Àwọn Júù ni wọ́n fẹ́ ti Jésù lógèdèǹgbé yìí o. Àwọn ọmọ ìyá rẹ̀, àwọn ọmọ ìyá rẹ̀, àwọn ọmọ ìyá rẹ̀. Kí ni ń bí wọn nú? Iṣẹ́ ìyanu tí Jésù ń ṣe ni. Kí ló ń bí wọn nú? Torí pé Jésù ọ̀pọ̀ ọmọ Ọlọ́run lòun. Kí ló ń bí wọn nú? Torí pé ó ń bá wọn sòótọ́. Kí ló ń bí wọn nú? Torí pé àwọn tí Èṣù ń dá lóró ó ń tú wọn lẹ̀. Ọ̀ràn mọ̀lẹ́sìn o. Ẹ̀sìn máa máa fọyàn lójú ó, yóò sá sọyàn lálákatakítí ni olú ọmọ múra yóò mọ ọ̀dà Ọlọ́run ọ̀dà sí. Ọ̀rọ̀ tá a wá ń sọ yìí jájẹ́ oyè ọ wọ́n fẹ́ pa Jésù. Ẹ̀ẹ̀kan kọ́ ni wọ́n ṣe o, jẹ́ ń fi wọ́n ṣe lẹ́ẹ̀mẹ́ta nínú Lúùkù tí mo kà fún ọ yẹn. Yá lọ nínú ìwé ìrere Jòhánù, ẹ̀ẹ̀mejì ni wọ́n fẹ́ pa Jésù. Ṣùgbọ́n ọmọ Ọlọ́run yọ, ìwọ náà yọ nínú páńpẹ́ ikú tí wọ́n dẹ fún ọ, nínú kòtò ikú tí wọ́n gbẹ́lẹ̀ fún ọ yọ. Yíyọ rẹ yóò sì já wà má rìdí. Ìwọ gan kò ní yí ọ. Bí wọ́n bá sọ fún ọ pé tó o bá rìnrìn àjò ò ní dé, ó lọ ó dé, ọkọ̀ rẹ ò ní dànù, bọ́kọ̀ sí dànù, ìwọ ọyọ ń tiẹ̀. Òótọ́ mo sọ fún ẹ yẹn. Jésù ọ̀ lásídẹ́ǹtì rí, ó ní lásídẹ́ǹtì. Ẹni bá pète rẹ̀ fún ọ orí ara ẹ̀ ní èrú. Já kàwé mímọ́. Ìhìnrere Jòhánù orí 8 ẹsẹ̀ 50 náà. Wọ́n bá sa òkúta, wọ́n fẹ́ sọ lù ú. Ṣùgbọ́n farapamọ́, ọba kúrò nínú tẹ́ḿpìlì, wọn ò rí náà rí. Wọ́n fẹ́ sọ lókùúta pa níjọ́sí. Wọ́n fẹ́ sọ wọ́n fẹ́ ta lókìtì kó ta lókìtì lógèdèǹgbé, kó mórí lọlẹ̀, kó fọ́n ká, kó kú. Ní orí 10 Jòhánù yẹn náà, ní orí 10 ẹsẹ̀ 39. Nígbà náà ni wọ́n tún wá ọ̀nà láti mú un, ṣùgbọ́n jáde kúrò ní àrọ́wọ́tó wọn. Yíyọ Ọlọ́run, yíyọ àwámárìdì. Bí Jésù ti yọ nínú kẹ̀kun àwọn ẹni bí, ìwọ náà yọ, ìwọ náà yọ, ìwọ náà yọ. Bẹ́ẹ̀ ni mo sọ, ìwọ náà yọ, ìwọ náà yọ. Ọlọ́run ti ṣe, kì í ṣe fún Jésù nìkan ló ṣe fún, ó ti ṣe fáwọn èèyàn mímọ́ kan nínú Bíbélì. Àwọn ọmọ Ísírẹ́lì, Olódùmarè yọ wọ́n lọ́wọ́ Fáráò. Yíyọ àwámárìdì ni. Wọ́n débi etí Òkun Pupa. Ogun Fáráò ń bọ̀ lẹ́yìn, Òkun Pupa rè wájú. Olódùmarè ní ẹ tẹ̀síwájú. Ojú òkun ṣé ká kán ludo ní? Olódùmarè ó ní wọ́n ṣe kíní bẹ lọ́wọ́ rẹ̀, ó ní kọ̀pá ni, ó yá nà á. Bó ṣe nà á, Òkun Pupa bá pínyà. Àwọn ọmọ Ọlọ́run wọn kọjá ní àgbẹ̀ ilẹ̀. Láwọn ọ̀tá náà, làwọn náà bá ní irọ́, a ní pẹ̀yìndà, ọ̀tá rí ò ní pẹ̀yìndà títí tí ìparun. Sàmì, àmì ní lórúkọ Jésù. Wọn à ní pẹ̀yìndà títí wọn ìparun. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Fáráò Olóhun ó lè pa ní ọ̀pá, wọ́n tẹ́fẹ́ lọ́rùn láàrin wọn. Ṣùgbọ́n Olódùmarè yọ àwọn ọmọ ẹ̀. Nígbà àwọn wọnú omi tán, Olúwa sọ fún Mósè, ọ̀pá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ dà, ó ní ó yá tó nà padà, ló bá nà padà. Olódùmarè bá ṣe ìrìbọmi ìparun fáwọn ọ̀tá ọmọ Ísírẹ́lì. Ọba ògo yóò ṣe ìrìbọmi ìparun fáwọn ọ̀tá rẹ̀. Ó ṣe fẹ́ Ẹsíkáyà, Sẹ́nákérúbù lọ́wọ́ à ń dún kòkò mọ́ Ẹsíkáyà. Ó lẹ́ Ẹsíkáyà, ó lọ́lọ́run ló fi ṣe gbẹ́kẹ̀lé à. Wọ́n pa wọ́n ṣe ọ̀yànnàyànnà. Wá táwọn èèyàn rẹ̀ wọ́n fi ń rúbọ fún sàmì. Ẹsíkáyà bá rí ìbò Olódùmarè, ìwé lọ́kọ sí. Ọba lè tẹ̀síwájú Olúwa ọkùnrin yìí ní orílẹ̀-èdè báyìí àtàwọn àtọlọ́run wọn, òun ti dáná sun wọn o. Orílẹ̀-èdè báyìí ló ń ṣe wọn o. Òun náà ó lẹ́rìí nínú sẹ́ẹ̀kà. Àwọn kan wà, àwọn máa ń dún kòkò, ẹnu wọn sì gbọ̀rọ̀. Ẹlòmíì Ọlọ́run ó gbéga tán, yọba máa dà wọn èèyàn yòókù ní rìbárìbó. Bóyá òun gbọ́ mi tó jẹ́ pé ìkànnì ọ́, ìgbéga tí o fi ń yọ ọmọ nìkejì lẹ́nu ni. Wọ́n gbé ọ̀gá ẹ̀tọ́ tó yẹ káwọn ọmọ abẹ́rẹ́ ọ jẹ ni ló fi ní wọn lára. Ó jẹ́ gómìnà ìlú, ó láwọn èèyàn wọn ò dúpẹ́ torí pé ọ̀sánwó oṣù wọn. Ọ̀sán fira owó oṣù 6 àwọn ọ̀gbá. Ìkànnì ọ̀. Bọ́ mọ̀ pé bó ti ṣe wọn nù, kí lọ wá kán dìbò fún ọ sí? Kí lọ wá débẹ̀? Ẹsíkáyà tẹ ọ̀rọ̀ ẹ̀ síwájú Olúwa. Olódùmarè sì yọ Ẹsíkáyà. Yíyọ Ẹsíkáyà àtàwọn èèyàn rẹ̀ lọ́nà àwámárìdì nítorí àwọn 100,000 ẹgbẹ̀rún lọ́nà 100,000 làwọn ogun Sẹ́nákérúbù tó kó wá tó wá fi dó ti Júdà. Áńgẹ́lì kan lọ yanjú wọn lóru kan.
wọ́n dúró wọ́n dẹnu bodè wọn báyìí wọ́n yín wọn ká ń gbà wọ́n jí láàárọ̀ ọjọ́ kejì òkú ni wọ́n. Ọ̀gá wọn nìkan lọ yọ ń gbò délé àwọn ọmọ inú rẹ̀ lọ pa á. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ti sàwọn ọ̀tá rẹ̀ nu. N tí mò ń jẹ́ kó yí ọ ni pé Olódùmarè fẹ́ yíyọ àwámárìdì. Ọlọ́run fẹ́ kó ẹyọ lọ́wọ́ ọ̀tá. Olódùmarè ṣe fún Mọ́dékáì náà. Mọ́dékáì inú ń bí Ámánì torí pé Mọ́dékáì kì í pẹ́ kúbẹ́kúbẹ́ níwájú ẹ̀. Wọ́n gbéga ní onígbákejì ọba ó wá ń fi ìgbéga rẹ̀ yọ ọmọnìkejì lẹ́nu. Mọ́ bẹ̀ yín ẹ̀yin tó Olódùmarè gbéga tẹ́ láǹfààní lórí àwọn ẹlòmíì ẹ má yọ ayé lẹ́nu ẹ má mú ká yọ ọkàn fáwọn yòókù. Ámánì múra kankan ló wọ́n rẹ̀ yìn Mọ́dékáì ọ̀fọ̀ àfimúfinlẹ̀ ó láwọn olè yàn Mọ́dékáì náà wọ́n láwọn Júù tó ń bẹ lu ìná wọ́n sì pọ̀ lórílẹ̀‐èdè wọn. Ọba ní pé Mọ́dékáì nìkan kọ́ lòun ọ̀pá gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbogbo àwọn èèyàn rẹ̀ ó rí ká báyìí. Fáráò àwọn èèyàn Sínàkérúbù àwọn èèyàn bíi Sínàkérúbù àwọn èèyàn bíi Ámánì ìgbẹ̀yìn wọn ìdá tọ́ ọ bá ń gbọ́ mi tọ́ jẹ́ pé èèyàn bíi Ámánì ni ọ́ tọ́ sáfẹ́ pa àwọn kan ọ̀fẹ́ pa àwọn kan ọ̀sáfẹ́ pa orílẹ̀-èdè kan n tó ń dáwọ́lé yẹn ò ní ṣàṣeyọrí ń bẹ ò tọ́mọ sọ fún ẹ yẹn ò ní ṣàṣeyọrí ò ní lálùyọ nídìí iṣẹ́ ìparun tó fẹ́ ṣe iṣẹ́ ìbàjẹ́ iṣẹ́ ìparun tó fẹ́ jẹ́ yìí fáwọn èèyàn yìí ò ní rí jẹ́ irọ́ ni ẹ̀mí rẹ̀ ọ lọ sí. Bẹ́ẹ̀ ni Ámánì kú. Mọ́dékáì dípò kọ́pa àwọn èèyàn rẹ̀ Mọ́dékáì dẹni ìgbéga àyíká ní ọba ògo ó mú kí Mọ́dékáì ọwọ́ bẹ̀ yíyọ Ọlọ́run yíyọ àwámárìdì. Mi ò mọ sẹ́tọ̀tà ti ṣe parí lórí ọ̀rọ̀ ẹ̀ tí wọ́n gan ti ríran pé ó ti jìn sọ́fìn ó sì ti jìn sọ́fìn ọ̀nà báyìí ṣe lọ́dà bẹ́ẹ̀ ni pé rabaraba rẹ̀ ọ̀tán lára rẹ̀ ọ̀ ń bá yí mo gbọ́rọ̀ Olúwa lórúkọ Jésù Kristi ọ̀njáde ó tún kó sínú páńpẹ́ ọ̀tá mọ́. Bẹ́ẹ̀ ni ó tún kó sínú páńpẹ́ ọ̀tá mọ́ ńlá fi ń bẹ̀ ọ́ sánpásánṣẹ́ kọ́ tẹ̀lé Jésù ó lè tẹ̀lé Jésù kẹ́mi rẹ̀ ó ṣòfò ó lè tẹ̀lé Jésù káwọn ọ̀tá kan fi ọ́ ṣe súyà kò ṣeé ṣe. Bẹ́ẹ̀ni bá dánwò ìwo rẹ̀ ọ lọ ẹni bá dánwò yọ lọ sí díjú yá gbàdúrà fúnra rẹ̀ bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa ní ìsìn tí mo mọ̀ wípé yíyọ àwámárìdì kan bẹ lọ́wọ́ rẹ̀ Olúwa wa máa yọ mí o látòní yìí lọ yíyọ Ọlọ́run yìí ní Dáfídì ń gbádùn lọ́jọ́ ayé rẹ̀ ló fi kọ Psalm 27 ó ní Olúwa ní agbára ẹ̀mí mi ẹ̀rù ta ni ó bà mí àyà ta ni ó fò mí ó ń gbà táwọn abínúkú mi tí wọ́n yí mi ká Olódùmarè ló yọ Olúwa wá yọ mí nínú ọ̀fìn ọ̀tá má jẹ́ kọ́ta orí mi mú yíyọ àwámárìdì rẹ̀ jẹ́ ń wọnú ẹ̀ lọ. Mo dúpẹ́ torí pé o ti gbọ́ ògo ní forúkọ rẹ̀ Jésù Kristi Olúwa wa Ọlọ́run bàbá Jésù mo fà àwọn àyànfẹ́ rẹ̀ ilé ọlọ́wọ́ ìwọ láláàbò àníwọ ni Olúwa àsíá wa ìwọ láláàbò wa ẹni mímọ́ ìgbàanì ẹni bá ti jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ní ọmọ gbé lábẹ́ òjìji Olódùmarè àwọn èèyàn wọ̀nyí bí wọ́n ti gbórí wá sí abẹ́ ìṣọ́ rẹ̀ bàbá máa bá mi ṣọ́ wọn gbogbo ntọ́ta bá ti wéwèé fún wọn láti yọ wọn lẹ́nu lórúkọ Jésù máa yọ wọn bẹ̀ ògo ní forúkọ rẹ̀ mo dúpẹ́ torí pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. A gbàgbọ́ wípé Ọlọ́run ti bá ọ pàdé nípasẹ̀ ọ̀rọ̀ tí o gbọ́ yìí fún ìrànlọ́wọ́ síwájú sí àti ìgbaninímọ̀ràn pé oníṣẹ́ Ọlọ́run sórí nọ́mbà yìí 08063980914 máa tọpasẹ̀ wa nípasẹ̀ Trego Media lórí Facebook, Instagram àti YouTube fún àwọn oúnjẹ ẹ̀mí sí i tàbí kí o lọ sórí wẹ́bsáìtì wa www.tregomedia.com láti gba ìwàásù sílẹ̀ lọ́fẹ̀ẹ́. Ẹ ṣe ń tẹ́tí sílẹ̀ dópin ètò yìí ẹ pàdé wa lórí ìkànnì yìí lákòókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.